ó dáa náà èmi náà ti ṣe bẹ́ẹ̀ mo ti lọ sí ìpínlẹ̀ Niger o. Okay o. níbẹ̀ náà ló ti kàǹkà o wọ́n ní arákùnrin kan màrè o ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Bala Aliyu nílé ẹjọ́ májísírèètì àgbà nílùú Minna máa ti ní kó lọ rèé lo ọdún 13 lọ́gbà àtúnirọ̀ o kí wọ́n sì tún ná án ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbà o látàrí wípé wọ́n ní àfúrásì òun náà ló ṣe bẹ́ẹ̀ o ló fi tipá tì kúkú ló fi ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin kan ọmọ ọdún 10 lágbègbè Boso nílùú Minna nípínlẹ̀ Niger náà ni o bákan náà ni ẹni tí ń ṣe adájọ́ àgbà nílé ẹjọ́ náà ìyẹn Samira Jibril òun náà ti pàṣẹ wípé kí àfúrásì náà kó tún san owó tó tó $250 náírà owó ìtanràn wọ́n ní iléeṣẹ́ àjọ tó ń rí sí ètò ìdáàbòbò ẹ̀tọ́ àwọn ọmọdé nípínlẹ̀ Niger eléyìí tí olùdarí gbogbogbò Muhammed tó léwájú òun náà ni wọ́n gbé ẹjọ́ ọ̀hún wá sí ilé ẹjọ́ májísírèètì o tí ẹni tí ń ṣe adájọ́ Muhammed sì ti ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ gbòógì láti gbógun ti níní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ọmọdé léńjeléńje lọ́nà àìtọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe agbẹjọ́rò lẹ́ka ètò ìgbẹ́jọ́ nípínlẹ̀ Niger ìyẹn Aisha Ashafa òun náà ti kó ojú sí ìṣẹ̀lẹ̀ láabi yìí o ó ṣàlàyé wípé ṣáájú ni ìyá ọmọdébìnrin ọ̀hún ti fẹ́ dákẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà kó tó di pé ó tún wá yí ọkàn rẹ̀ padà láti wá ìdájọ́ òtítọ́ àti òdodo nípasẹ̀ ìlànà òfin bẹ́ẹ̀ náà ni Aisha ti wá rọ àwọn òbí àwọn alágbàtọ́ àwọn olórí ìbílẹ̀ àti àwọn ará ìlú wípé tí wọ́n bá kẹ́fìn èyíkéyìí ìwà ìbàjẹ́ lágbègbè wọn pàápàá jùlọ ìwà ìbàjẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú wíwu ìwà ìkòtọ́ pẹ̀lú àwọn ọmọdé kí wọ́n dákun o kí wọ́n fi tó iléeṣẹ́ àjọ náà tàbí iléeṣẹ́ ọlọ́pàá létí o wọ́n ní ilé ẹjọ́ májísírèètì ẹ̀ka tìlú Minna nípínlẹ̀ Niger ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o ni wọ́n ti ní kí arákùnrin kan ẹni ọdún 15 kó lọ rèé lo ọdún 13 lọ́gbà ìtúnirọ̀ kí wọ́n sì tún ná án ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbà látàrí wípé wọ́n ní àfúrásì ọ̀hún náà ló ṣe bẹ́ẹ̀ ló hùwà tó kàǹkà o ló fi tipá tì kúkú ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 10 nípínlẹ̀ náà. ó fi tipá tì kúkú ó fi bá ọmọ ọdún 10 lò kọ́lọ́hún kó ṣàánú èèyàn. àmín. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Enugu ni wọ́n máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o lójú náà ti náwó gan awakọ̀ kan eléyìí tí wọ́n ní ó ti fẹsẹ̀ fẹ́ o lẹ́yìn tí ó ṣekú pa àwọn arákùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lágbègbè airport corner níjọba ìbílẹ̀ Enugu lápá igun ìlà oòrùn nípínlẹ̀ náà wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé o ní déédéé aago 10 òwúrọ̀ lánàá òde yìí níbi tí awakọ̀ ẹni tí ó ń rin ìrìn àjò láti ìlú Emene lọ sílùú Enugu tó ti ṣàdédé pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ lágbègbè ọ̀hún ẹni tí ń ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Daniel Ndukwe òun náà ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o tó sì sọ di mímọ̀ wípé àwọn ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni awakọ̀ ọ̀hún ṣekú pa o bákan náà ni ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ó ṣojú mi kòró ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Olivia Sandra ó ṣàlàyé wípé ọ̀kan nínú àwọn olóògbé náà ni ó ń rìn lọ lójú pópó ló ń wakọ̀ lọ lójú pópó tó sì jẹ́ wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ déédéé yọnu lójú òpópónà wọ́n ní ló bá páàkì wọ́n ní ló bá wọ̀tún ló bá wòsì wípé kí ni mo fẹ́ ṣe sọ́kọ̀ yìí ibo ni mo ti fẹ́ wá nǹkan tí màá fi tún ọkọ̀ yìí ṣe wọ́n ní bó ṣe gbójú sókè báyìí ló bá rí ṣọ́ọ̀bù mẹkáníìkì wà ní mẹkáníìkì rẹ̀ wọ́n ní ló bá lọ sí ọ̀dọ̀ mẹkáníìkì ọ̀hún o wípé ẹ dákun o ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi ló bàjẹ́ sójú pópó mo sì fẹ́ tún ṣe jọ mo nílò irinṣẹ́ mélòó kan lọ́dọ̀ yín kí nǹkan fi yọ ọkọ̀ mi wò náà ni wọ́n láwọn mẹkáníìkì ọ̀hún bá ní ó dáa náà gbà o ṣùgbọ́n tó bá ti lò tán rí i dájú wípé ó dá padà o wọ́n ní ó bá gbà á wọ́n ló bá lọ rèé fi tún ọkọ̀ náà ṣe wọ́n nígbà tó tún ọkọ̀ rẹ̀ ṣe tán ló bá ní pé ó dáa náà jẹ́ kí n dá irinṣẹ́ yìí padà o torí ọjọ́ mi ò káwọn tó ṣoore fún mi kó má di ibi o kán mọ́ kábàámọ̀ pọ̀ ṣoore fún mi o wọ́n ní bó ṣe wá ń kọ́ àwọn irinṣẹ́ ọ̀hún tó ṣe ní kóhun kó lọ fún àwọn mẹkáníìkì ọ̀hún báyìí wọ́n níbẹ̀ náà ni ọkọ̀ kan kwakérò kan ló ti ń sáré bọ̀ ló ti ń fọdọ́ ló ti ń sáré bọ̀ wọ́n ní bó ṣe ń sáré bọ̀ báyìí wọ́n ní arákùnrin yìí ló lọ ṣèkọlù sí o wọ́n ní lójú ẹsẹ̀ báyìí lárákùnrin ọ̀hún ló ti ṣubú lulẹ̀ ló dẹ̀ ṣe bẹ́ẹ̀ ló ti dágbére fáyé wọ́n ní kódà gan ẹsẹ̀ rẹ̀ kan ó tún lọ sí o wọ́n ní bó ṣe wá dágbére fáyé yẹn wọ́n ní wípé ètò yẹ kí ọkọ̀ náà kó dúró káwakọ̀ náà kó dúró wọ́n ní kò dúró níṣẹ́ ni ó tún wá fẹsẹ̀ fẹ́ ló tún wá kí eré mọ́lẹ̀ bí ẹni pé wọ́n ń lé wọ́n ní bó tún ṣe wá kí eré mọ́lẹ̀ ọ̀hún ló tún ti wá lọ ṣe bẹ́ẹ̀ o ló tún ti lọ́wọ́ lọ́ọ̀rẹ́ ṣèkọlù sí arákùnrin mìíràn tí onítọ̀hún náà tó sì tún gbàbẹ̀ o tó darí rẹ̀ fáyé kó dìgbò ṣe o wọ́n ní èyí tó yẹ kí awakọ̀ náà tún wá dúró pa òun ti ṣekú pa ènìyàn àkọ́kọ́ jẹ́ kó òun dúró òun ṣe
jẹ́ kókó ẹnìkejì jẹ́ kó òun dúró wọ́n ní kò dúró wọ́n ní ọ̀dájú ra wa kọ̀ wọn o wọ́n ní ló bá ferege o wọ́n ní kò tí ẹ̀wẹ̀ rárá wọ́n wá ní wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ló wá ṣẹlẹ̀ o lẹ́yìn ọjọ́ mélòó kan eléyìí tí ẹni tí ń ṣe alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu CP Mama Bitrus tó ti fi ohùn léde o wọ́n ní ṣáájú ni alábòjútó náà ló ti fòun léde wípé ẹ̀yin onímọ́tò ẹ̀yin awakọ̀ ojú pópó ẹ máa rọra ṣe jẹ́jẹ́ o ẹ máa rọra ṣe jẹ́jẹ́ lójú pópó ẹ dẹ́kun láti máa sáré àsápajúdé o kẹ́ẹ̀sì rí dájú wípé ẹ̀ ń tẹ̀lé òfin àti ìlànà ojú pópó wọ́n ní lẹ́yìn ìgbà náà òun ní ìṣẹ̀lẹ̀ láàbí yìí ṣẹlẹ̀ o wọ́n ní alábòjútó ọ̀hún náà ló fohùn náà léde o ní ìbámu pẹ̀lú ìlànà tí ọ̀gá àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá wa lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń là kalẹ̀ o ìyẹn Ọlátúnjí Dísù ní báyìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ni wọ́n ti wá bẹ̀rẹ̀ ìwádìí o lójú náà ti náwó gan awakọ̀ náà wípé ìwọ kẹ̀ ò ní lọ o rò pé bóyá o ti mú jẹ ni owó àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà wọ́n náà ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wípé lójú náà ti náwó gan awakọ̀ ọ̀hún láti fi ìdájọ́ tó sọ àti eléyìí tó yẹ láti fi jẹ́. ó lágbára pọ̀ òrìpó lágbára gan. ó kàǹkà gidi gan ni o. ẹni tó kúrò nínú ilé rẹ̀ tó ń jáde lọ tó ò tiẹ̀ dàgbére pé òun ò ní padà wálé mọ́. mọ́tò yẹn yọnu. mọ́tò rẹ̀ yọnu ni ó lọ yá spanner nǹkan kan lọ́wọ́ àwọn mẹ̀kó. ó wá ṣe tán ó wá ní kó ń lọ rè dá padà. ìkan wá ń sáré bọ̀ eré àsápajúdé ó lọ rè é rọ̀bù kó yẹ kó dúró kò dúró ó kan lẹ́sẹ̀ ó tún gbẹ̀mí lẹ́nu rẹ̀ ó tún lọ dàbọ̀ ẹlòmíì. bẹ́ẹ̀ni